Bẹ́sí ń bá pé òbí kò ṣolúwo mi o. Àwọ̀lọ́wọ́ ìwọ ni mo jí rí lónìí rẹ̀ ń wá níbọn. Àwọ̀ ọwọ́ àwọ̀ ọmọ láwọ̀ àwa. Àwọ̀ àlàáfíà láwọ̀ àwa. Àjàdùn ayé láwọ̀ lọ́wọ́. Àwọ̀ mímú. Pẹ̀lú gbogbo àwòrán àlàáfíà àti mẹ̀lọ́mẹ̀lọ́ tí mo wá wí yìí o, àwùjọ tí wọ́n bí mi sí yìí náà ó kún fún oríṣiríṣi ìbẹ̀rù, àìbalẹ̀ ọkàn àti ìfipámúni. Ìbẹ̀rù àwọn òyìnbó wà níbẹ̀, àwọn tó jẹ́ àwọn ni wọ́n ń ṣe olórí ìjọba agbègbè gbogbo. Ọ̀rọ̀ tóyìnbó yìí bá sọ àṣẹ ni, kò sì sí aráàlú kan tó tó bẹ́ẹ̀ láti béèrè ohun tó bá ṣe lọ́wọ́ rẹ̀. Àwọn èèyàn dúdú tó láyà láti sọ pé ohun tóyìnbó ṣe kò dáa, Èkó làwọn yẹn ń gbé. Orúkọ àwọn tí kò sì sí nínú Bíbélì bíi Williams, Macaulay àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ń jẹ́. Àwọn èèyàn bíi méjì kan wà lágbègbè Ìjẹ̀bú-Rẹ́mọ tí wọ́n kàwé tí wọ́n sì mọ ohun tó ń lọ nípa òṣèlú. Àwọn ni wọ́n máa ń jà fún ẹ̀tọ́ àwọn èèyàn lọ́dọ̀ tiwa. Yàtọ̀ sí pé àwọn fúnra wọn yìí wọ́n jẹ́ amúninípa, àwọn náà kò fi bẹ́ẹ̀ lágbára kan. Bẹ́ẹ̀ èdè ló gbẹ́ kòtò sí àárín àwọn òyìnbó àti àwọn aráàlú àti àìbìkítà àtàwọn òyìnbó yìí fúnra wọn. Kò sóhun tó ń jẹ́ káwọn èèyàn bẹ̀rù òyìnbó yìí ju àwọ̀ rẹ̀ lọ. Pẹ̀lú agbára ńlá tó ní láti lè yìnbọn pààyàn láti ọ̀kan, pẹ̀lú agbára míì tó ní nílé ìjọba tó jẹ́ ohun tó bá fẹ́ kí wọ́n ṣe làwọn yẹn yóò ṣe. Àwọn èèyàn tún bẹ̀rù àwọn ìránṣẹ́ òyìnbó yìí pẹ̀lú àwọn tí wọ́n máa ń gbé ẹrù lọ síbikíbi tó bá ń lọ. Àwọn yìí fúnra wọn náà sì rèé, ìpáǹle burúkú kan ni wọ́n láàyè tiwọn. Ìbẹ̀rù àwọn ìjòyè ìlú náà wà níbẹ̀ o. Àwọn tí wọ́n dàbí aṣojú ìjọba òyìnbó tí wọ́n sì torí ìyẹn di gbajúmọ̀ àti alágbára. Káwọn òyìnbó tó dé, àwọn ọba àti baálẹ̀ ló ń ṣètò ìlú níjẹ̀bú-rẹ́mọ. Ọjọ́ orí ni wọ́n sì fi ń ṣe é. Gbogbo ìlú ńlá ní ìjẹ̀bú-rẹ́mọ gẹ́gẹ́ bó ṣe wà ní àwọn ilẹ̀ Yorùbá tó kù ló ní ọba gẹ́gẹ́ bí olórí pátá. Ní abẹ́ ìjọba òyìnbó, gbogbo àwọn olórí ìlú yìí ni wọ́n ń pè ní ọba. Wọn kò fẹ́ kí wọ́n pè wọ́n ní king gẹ́gẹ́ bí wọ́n ti ń pe ọba ìlú òyìnbó, nítorí ní òfin tiwọn kò gbọdọ̀ sí king méjì lágbègbè kan. Lẹ́yìn àwọn ọba yìí ló kan àwọn ìjòyè wọn. Ọba nìkan ló lè lo agbára yìí lẹ́yìn tó bá ti bá àwọn ìgbìmọ̀ ẹ̀ sọ̀rọ̀ láti fi ẹnikẹ́ni joyè láàrin ìlú tó bá rí i pé tọ̀hún ní ìwà ọmọlúàbí tó yẹ. Ẹni tí wọ́n fẹ́ fi joyè yìí gbọ́dọ̀ jẹ́ àṣàyàn èèyàn kan láwùjọ tí ìwà rẹ̀ dára tó sì ṣe é gbọ́kànlé tó sì rí ṣe níwọ̀nba tirẹ̀. Àṣàmọ̀ ni láàrin àwọn Ìjẹ̀bú pé akúṣẹ̀ kì í joyè. Ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí gbogbo ìlú mọ̀ bíi onílàákàyè àti ọlọ́gbọ́n. Bẹ́ẹ̀ ló sì gbọ́dọ̀ lọ́jọ́ lórí díẹ̀. Fífi àwọn ọmọdé tó mọ̀wé tó sì rí ṣe joyè láàrin wọn báyìí nǹkan tuntun ni o. Èyí ló sì ń fi hàn bí àwọn Yorùbá ṣe mú ẹ̀kọ́ ìwé ní pàtàkì láyé òde òní. Ọba àti àwọn ìjòyè rẹ̀ ló ń ṣàkóso ìlú kọ̀ọ̀kan. Èyí sì gbọ́dọ̀ tẹ̀lé ìhà tí àwọn èèyàn bá kọ sí irú ètò ìṣàkóso ọba bẹ́ẹ̀. Ohun tí wọ́n bá ṣe lẹ́yìn ètò tí ọba kan bá ṣe ni yóò fi eléyìí hàn. Kó tó di pé àwọn òyìnbó dé yìí, ìgbìmọ̀ ọba tí kò bá tẹ́ aráàlú lọ́rùn kò ní pẹ́ níjọba. Ní Ìjẹ̀bú, àwọn ọ̀dọ́ ìlú lábẹ́ balógun ni wọn yóò kọlu ilé àwọn ìjòyè tí wọ́n bá ṣe àìdá, tí wọn yóò sì ba ilé ọ̀hún jẹ́ kanlẹ̀. Bó bá jẹ́ ọba fúnra rẹ̀ ló ṣe àṣemáṣe, àwọn ìjòyè yóò gbà á nímọ̀ràn kó lọ fẹ̀yìntì. Ọ̀nà méjì ló lè fi ṣe èyí, bóyá kó para ẹ̀ ní o tàbí kó sá lọ nílùú fúnra ẹ̀. Lábẹ́ ìjọba àwọn òyìnbó, gbogbo eléyìí kò ṣeé ṣe, nítorí nígbà tí kò ti sí àwọn ìgbìmọ̀ ọba táwọn ará ìlú mọ̀, àwọn ọba kò rí ara wọn bí aṣojú àwọn èèyàn mọ́. Kàkà bẹ́ẹ̀, bí aṣojú òyìnbó ni wọ́n ń ka ara wọn sí. Òyìnbó nìkan ni wọ́n sì bẹ̀rù. Wọn kò bẹ̀rù àwọn èèyàn wọn. Ṣé aráàlú kò lè dé ọ̀dọ̀ òyìnbó
bẹ́ẹ̀ ni wọn kò lè mú wọn nítorí apá wọn kò ká wọn. Láìpẹ́ ọ̀rọ̀ àwọn ọba àti ìjòyè wọn náà di àṣẹ. Bí wọ́n bá pinnu láti máa ṣe ìkà, kò sí ohun tí ẹnikẹ́ni lè ṣe sí i, àfi tí ará agbègbè kan bá jẹ́ ọ̀mọ̀wé tó lè gba àwọn èèyàn rẹ̀ nímọ̀ràn pé kí wọ́n kọ lẹ́tà ìfinisùn sí òyìnbó fúnra wọn. Ṣùgbọ́n bí kì í bá ṣe àwọn tó bá láyà dáadáa, kò sẹ́ni tí kọ lẹ́tà sí òyìnbó tí yóò fi ẹjọ́ àwọn ọba àti ìjòyè sùn. Bí àwọn òyìnbó ṣe rí kinní náà nígbà náà, bí ìgbà tí èèyàn fẹ́ dà lúrú ni láti kọ lẹ́tà ìfisùn sí wọn nítorí ọba kan. Nígbà tí sẹ́ńtúrì tá a wà nínú rẹ̀ yìí kò tíì ju ọdún méjì lọ, àwọn ọ̀mọ̀wé Ìjẹ̀bú Rẹ́mọ méjì kan tó láyà dáadáa wọ́n kọ̀wé ìfisùn nípa àwọn ọba Rẹ́mọ kan. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé níṣe làwọn ọlọ́pàá mú wọn, wọ́n bá wọn ṣe ẹjọ́, wọ́n ṣẹ̀wọ̀n fún oṣù díẹ̀, wọ́n ní wọ́n rí ọba fín. Ìbẹ̀rù àwọn òòṣà oríṣiríṣi náà wà níbẹ̀ o, pẹ̀lú tàwọn adáhunṣe tí wọn yóò ní àwọn lóògùn tó ń jẹ́ bí idán láti ṣe ohun gbogbo tí àwọn bá fẹ́ ṣe. Bí nǹkan àdáyébá bí ọ̀gbẹlẹ̀, omíyalé tàbí àrá bá ṣẹlẹ̀ lójijì, àwọn èèyàn yóò ní ọ̀kan nínú àwọn òrìṣà yìí ló ń bínú. Wọ́n á ní àìyá ara kan tàbí àrùn tàbí ìdàrúdàpọ̀ nínú àgọ́ ara bíi orí fífọ́, májàta, ikọ́ fèé, jàbùtẹ̀, àìrọ́mọbí, àrùn ọpọlọ kò ní ṣẹlẹ̀ sẹ́nìkan bí kì í bá ṣe pé tọ̀hún ti ṣe àwọn òrìṣà tàbí kó jẹ́ olóògùn kan ló ń bínú sí i. Bí kinní náà bá ti ṣe ẹnìkan tí kò bá dáa tàbí tí àìsàn ń ṣe é, ó ti ṣe òrìṣà tàbí àdáhunṣe kan nìyẹn lọ́nà tóun pàápàá lè má mọ̀. Bó bá ti ṣẹlẹ̀ báyìí, ọ̀rọ̀ di ẹbọ rírú nìyẹn. Ohun kan ṣoṣo tí wọn yóò lò láti tọ́jú onítọ̀hún nìyẹn. Àdáhunṣe fúnra rẹ̀ ni yóò sì sọ irú ẹbọ tí wọn yóò rú tàbí irú ètùtù tí wọn yóò ṣe. Nígbà tí wọ́n ti sọ pé òun ni aráyé rọ̀rùn àti alágbàwí láàrin àwọn ẹ̀dá ayé àti àwọn ẹ̀dá ọ̀run, òun ni yóò sì ṣe oríṣiríṣi àgbo àti ètùtù náà. Nínú èyí làwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ di Kìrìsìtẹ́nì lágbègbè yìí wà. Ọlọ́run kan làwọn nígbàgbọ́ nínú, yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ òrìṣà tí àwọn èèyàn wọn gbàgbọ́. Wọ́n gbàgbọ́ pé oríṣiríṣi ère àti àwọn òrìṣà tí àwọn tí ń sìn tẹ́lẹ̀ kì í ṣe ohun méjì bí kò ṣe pé afọ́jú, adití àti alánumáfọ̀hùn ni gbogbo wọn. Àwọn gba Jésù Kristi gbọ́ bí olùgbàlà, olùràpadà àti alágbàwí wọn níwájú Ọlọ́run. Wọ́n gbàgbọ́ pé inú ìléru ń bẹ, wọ́n sì gba ìṣe àwọn àpọ́stélì gbọ́ àti àwọn ẹ̀kọ́ Kristi tí wọ́n fi kọ́ wọn. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo èyí náà o, àìsàn àti àrùn oríṣiríṣi ló ń kọlù wọn, gẹ́gẹ́ bó ṣe ń kọlù àwọn abọ̀rìṣà tí wọn ò sì mọ ohun tó ń fà. Kò sóhun tí wọn yóò rò sí ju pé Sátánì pẹ̀lú àwọn olóòṣà àti olóògùn tí wọ́n jẹ́ aṣojú rẹ̀ ni wọ́n ń fi àìsàn bá àwọn jà. Wọ́n mọ̀ pé àwọn ewé kan wà tí àwọn lè lò tí yóò ṣiṣẹ́ dáadáa láti wo àrùn àwọn sàn. Ṣùgbọ́n ìgbàgbọ́ wọn ni pé kìnìún náà kò ṣiṣẹ́ tó, agbára àdúrà nìkan ni wọ́n gbàgbọ́ nínú rẹ̀. Ní àwùjọ tí àwọn èèyàn lè máa wẹ̀ ju ẹ̀ẹ̀mẹ́fà lọ láàrin ọdún kan, bí ọba làwọn Kìrìsìtẹ́nì yìí rí láàrin àwọn èèyàn wọn. Wọ́n ti mọ ìwà pé àwọn gbọ́dọ̀ wẹ̀ dáadáa níta wọn, kí àwọn sì fi olórí aṣọ àwọn sára ní gbogbo ọjọ́ Sunday. Atọ́kùnrin àtobìnrin Kìrìsìtẹ́nì yìí ni wọ́n máa ń rí i pé ṣọ́ọ̀ṣì àti àyíká rẹ̀ wà ní ìmọ́tótó pátá ní gbogbo ìgbà. Èyí náà sì ń hàn lára bí àwọn Kìrìsìtẹ́nì ṣe ń gbé nínú ilé tí wọ́n gan alára. Bí ìgbà tí ń lọ, àwọn Kìrìsìtẹ́nì yìí bẹ̀rẹ̀ sí gbé ìgbé ayé ìmọ́tótó. Eléyìí sì lé àìsàn jìnnà sí àwọn àtàwọn ọmọ wọn. Nínú èyí, wọ́n rí àpẹẹrẹ ìgbàgbọ́ wọn. Ṣùgbọ́n nígbà tó jẹ́ pé àwọn àìsàn kan sì ń ṣe wọ́n bó ṣe ń ṣe àwọn abọ̀rìṣà, tí kò sì sí ọsibítù tàbí dókítà kan nítòsí tó lè ṣe wòsàn, tí bàbá Adáhunṣe kò sì yéé fọ́ koko káàkiri ìlú pé òun nìkan lòun lóògùn tó lè wo igba àrùn sàn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àdánwò máa ń bá àwọn Kìrìsìtẹ́nì ìgbà náà ju àwọn Kìrìsìtẹ́nì òde òní lọ. Àwọn òjíṣẹ́ Ọlọ́run nígbà náà ló túbọ̀ ń gbà wọ́n kalẹ̀. Àwọn akíkanjú òjíṣẹ́ Ọlọ́run yìí tí wọ́n ní ẹ̀rí ọkàn àti àìmọ̀tara ẹnìkan ló ṣáájú ìhìnrere
àti ìwà bí onígbàgbọ́ tòótọ́. Wọ́n fi ẹ̀mí ẹ̀kọ́ Jésù Kristi hàn tí kò sẹ́ni tó lè ṣe jù bẹ́ẹ̀ lọ, pẹ̀lú bí wọ́n ṣe ń káàkiri lọ́dọ̀ àwọn tó ṣẹ̀ṣẹ̀ gba ìgbàgbọ́ lójoojúmọ́. Àárín àwọn èèyàn náà ni wọ́n ń gbé, bẹ́ẹ̀ ni wọ́n ń bẹ̀ wọ́n wò níbikíbi nígbà gbogbo. Bí ara àwọn onígbàgbọ́ tuntun yìí kò bá yá, kíá ni wọn yóò ti débẹ̀ tọ́jú wọn. Wọn yóò ràn wọ́n lọ́wọ́ nígbà ìṣòro, bẹ́ẹ̀ ni wọn yóò béèrè fún agbára ìjọba láti fi dáàbò bò wọ́n lọ́wọ́ àwọn abọ̀rìṣà tó bá fẹ́ máa dà wọ́n ríboríbo tàbí halẹ̀ mọ́ wọn. Pẹ̀lú gbogbo ìbẹ̀rù tó wà láwùjọ wa nígbà náà ṣá o, láti kékeré ni wọ́n ti jẹ́ kí n mọ̀ pé ẹ̀sìn Kristẹni gẹ́gẹ́ bí ààbò dára ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ju ìbọ̀rìṣà lọ. Ìlọsíwájú àwa ọmọ Yorùbá, ká tún padà sáyé tó yẹ ọmọ Odùduwà o. Ká tún lè rówó náà, kí iṣẹ́ pọ̀ lóde, ká yéye o, ká má má dínkù. Ó dọwọ́ rẹ